olómi mo fẹ́ràn rẹ ìfẹ́ rẹ dàbí èso àjàrà ní ọkàn mi àyànfẹ́ mi mo fẹ́ràn rẹ ìfẹ́ rẹ dàbí èso àjàrà ní ọkàn mi bó ṣe lálẹ́ bó ṣe lóru ẹ wo tó bá jẹ́ lọ́sàn-án every time anytime kí ìfẹ́ kó máa ṣe kí ni kó máa ṣẹ̀ǹgẹ̀ mẹ́ǹtẹ̀ nínú ilé wa ẹlẹ́mu fi kí n káàbọ̀ sórí ètò tá a wà yìí lórí Orísun tẹlifíṣàn tìyín gangan Ọlá Ọ̀nàbàjọ́ ni mo ń jẹ́ aya Olúwaṣeunláfúnmi aláṣàkẹ́ tìyín gangan tí ò kọ́ mọ̀ ìyá gbogbo ìfẹ́ lórí ètò yìí bẹ́ẹ̀ dẹ̀ rèé oṣù ìfẹ́ la wà lórí Orísun ẹ máa rí ojú èmi àti àwọn olólùfẹ́ lọ́lọ́kan-ò-jọ̀kan ṣé wọ́n ní olólùfẹ́ tájọ́ máa sọ̀rọ̀ léèní wọ́n máa ti wà ń kalẹ̀ wọ́n máa ti gbága fún wọn wọ́n máa ti jókòó ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin ìdílé aláyọ̀ mi ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀ ma. ẹ rọra ma ẹ rọra sà. ẹ kú ètò ma. yes sà ẹ ǹlẹ́ ẹ bá wa gbóhùn sókè dáadáa káwọn aráalé kí wọ́n bá lè gbádùn yín dọ́ba wọ́n ti ń dóde yìí ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí. adúkẹ́ máa. ọ̀gá brọ́dà mi sísítà mi wọ́n mọ̀ rẹ wa o ẹ mọ̀ mójú lọ́jà o láti pé kẹ́ ṣọ́ọ̀pù náà kú ṣọ́ọ̀pù náà kú iṣẹ́ lẹ́ṣẹ̀ ẹ̀yìngàn rí bẹ́ẹ̀ sísítà mi ti ń blush sísítà mi ń blush sísítà mi ó yẹ kí n pé ẹ tiẹ̀ kọ́kọ́ kára lé ẹ fohùn yín kára lé. ẹ káàsán o ẹ káàárọ̀ o ẹ kú ìrọ̀lẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa. ẹ káàsán ẹ káàsán ẹ káalẹ́. ẹ káalẹ́ orúkọ tèmi ni Ọlárewájú Ọlámídé Ìyànúolúwa. bọ́dà mi náà bá ń kí ara lé. tó mo kí gbogbo ilé o. gbogbo ilé ń gbọ́. mo kí yín láàárọ̀ lọ́sàn-án àti àṣálẹ́ ibi tí ẹ bá ti ń gbọ́ wa náà. orúkọ tèmi ni Fẹ́mi Ọlárewájú tí àwọn èèyàn ń pè ní Mr. Top. Mr. Top. or Top Man. gbajúgbajà olórin Mr. Top. adúpẹ́ máa. wá túmọ̀ sí pé ìdílé yín á máa jẹ́ ìdílé Ọlárewájú. bẹ́ẹ̀ ni mà. ìdílé Ọlárewájú àwọn ni mo gbà lálejò lénìí. sísítà mi ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ìgbéyàwó ń tọ́dún mélòó. ọdún 10 báyìí. ẹni pàǹdé ọdún 10. ọdún 10 àti oṣù. ó tún ọdún ti lé. oṣù 3. Mr. Top ẹ try bó ṣe dàbí pé àná lẹ wed. Ọlọ́run iṣẹ́ mo ṣe. iṣẹ́ lẹ ṣe ngan sísítà mi. yes ṣe mú ní kọ. mo ń tọ́ àwọn náà train. àwọn náà train yín. yes. ẹ má sọ fún pé backup singer ni. exactly. ó dáa brọ́dà mi ẹ wo bí ẹ bá súnmọ́ sísítà mi dáadáa ẹ mọ́ lọ jìnnà ẹni tí ó ti dáa sísítà mi ẹ kọ́kọ́ bá ń forin kí brọ́dà mi káàtẹ̀ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ orin ìfẹ́. orin ìfẹ́. bójú ìfẹ́ kù ń máa lù ú. nígbà ìfẹ́ jó mi ìfẹ́. ìfẹ́ ní í ṣe ní lójoojú lára ìṣá rẹ̀. ìfẹ́ rẹ̀ nínú ọkàn mi. ó tutù bí omi àmù. you fill my heart with your love and emotion. mo ti rẹ́ ìkejì mi. ẹni bí ọkàn mi mo fẹ́ ra àjò ìfẹ́. ẹ mọ wọn yín yẹn kó lọ síbi ẹ̀yàn ẹ yẹ máa kọ́ lọ. lọ́wọ́ dání kọ́kọ́ ìfẹ́ gbé wa lọ. I will never live without you olólùfẹ́ mi. ọ̀gá ẹ fún wọn 5 mo rí pé inú yín dùn. ó gbìyànjú. mo lè ti pàdé sísítà mi tó ń kọrin ìfẹ́ fún yín. ní ṣókí kọ́mọ ní kọ́wọ́. ó dáa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣe. ní ọdún díẹ̀ sẹ́yìn ni mo wà ní abúlé kan tó ń pè ní Àkútè ṣíṣe abúlé báyẹn náà. mo fẹ́ pe abúlé mú wọn lẹ́rù bẹ́ẹ̀ ni wọ́n lẹ́rù kọ́ o. so abúlé yẹn mo ṣe kó débẹ̀ náà pè ní Àkútè abúlé kọ́ o torí àwọn tó bá ń gbọ́ mi abúlé kọ́ o city bẹ́ẹ̀ ni Àkútè bẹ́ẹ̀ ni United States of Àkútè. God bless you ma. Oya
mo ń gba atẹ́gùn níta tó mo ṣe kó débẹ̀ ni mo rí arákùnrin kan tó ń gbàdúrà tó ń ṣe polongo Jésù wọ́n dé wájú mi wọ́n dẹ̀ polongo Jésù fún mi pé àwọn ní ìpéjọpọ̀ kan tó ń pè ní band fún àwọn àpapọ̀ wọ́n máa ń kọrin bíi band pé àwọn dẹ̀ fẹ́ kí n join wọn dó wọn ọmọ kẹ́ bóyá mo ń kọrin àbí ìwọ̀n kan so bọ̀mọ́ ní òkè kò sí wa wọn níjọ́ kejì ǹdẹ̀ ọjọ́ kejì tèmi ń lọ mo ṣe ní kí n wọnú géètì yẹn náà ni mo pàdé àwọn náà tó fẹ́ wọnú géètì léè tó jẹ́ pé ọjọ́ tó dà ìpọ́n bá mi sọ̀rọ̀ kí n wá ọjọ́ yẹn náà bó ṣe lọ lójú ọ̀run náà pàdé ọ̀nà tán polongo Jésù fún kẹ́kọ̀ọ́ wá. abẹ́rẹ́ Ọlọ́run ẹ máa tẹ̀síwájú. so èmi dẹ̀ wò ń pẹ̀tọ̀ ta ni ọmọbìnrin awẹ́lẹ́wà tó fẹ́ wọnú lé pẹ̀tọ̀ orin náà ní ẹwà kọ àbí o náà mo fẹ́ ọmọbìnrin lẹ ń gárùn ẹ gbádùn sí bá a ṣe rí ẹ rò pé ká bá ń kún ìjọ náà ní ká lè mọra wá sí i so ṣe nítọ arábìnrin ibi ló ń bọ̀ ṣáà lè mọra wa lóòótọ́ ó sọ orúkọ ẹ̀ ó dẹ̀ fún mi nọ́mbà mọ́ àtijọ́ tó ti fún mi nọ́mbà náà láti sọ̀rọ̀ gbẹ̀yìn àwọn ọmọkùnrin kan náà tájọ wà ń bẹ̀ ló jẹ́ kí ìbáṣepọ̀ yẹn náà kó dán mọ́rán tó náà fi padà sínú báǹdì yẹn èmi ṣàkóso lórí báǹdì yẹn bí arákùnrin yẹn ṣe pè mí dẹ̀wọ̀n náà jẹ́ ọmọ ẹgbẹ́ ẹ̀yin wá jẹ́ ọ̀gá akọrin bẹ́ẹ̀ níbẹ̀ àwọn jẹ́ ọmọ ẹgbẹ́ àmọ́ kìkì káwọn máa bá wa kọrin níbẹ̀ tán bá ti dé o rẹ́sà ti tán. kí ló dé. wọn wá kọrin wọn bọ̀ wá disturb ni. kábíyèsí Ọlọ́run. tán bá ti dé báyìí kọrin mọ́. táwọn nìkan lóbìnrin tó wà ń bẹ̀ ni. àwọn nìkan kọ́ gbogbo èèyàn ti mọ̀ pé tọ́ bá ti dé o ẹ̀ palẹ̀ mọ́ kò sí rìhásà mọ́ torí gbogbo èèyàn ló máa disturb. káìkáì wọn lọ já wọn kéṣẹ́ lẹ́yọkọ̀ nígbà bá dọ́dọ̀ akọrin kẹ́ṣẹ́ wọn wà di ×3 àbí ×4. èmi ò tiẹ̀ lè ṣe wọn kan tó bá ti disturb ilé tó ti délé láàmú ẹ̀mí ayé àjòkó ń tẹ̀mí ká ní gbogbo àwùjọ máa wújọ ara wa. àmọ́. ìgbà wo lẹ́yìn wá make up mind yín pé ẹni bí ọkàn mi rèé. sir. Yes ma. Yes sir. Mi ò made up mind mi rárá. Ọ̀rọ̀ wà ń bẹ̀. Torí tí bá tẹnu bọ̀ tẹ́ ní kí n. Ẹ kò gé ẹgẹ. Kódà ó padà darapọ̀ mọ́ báǹdì tọ̀dọ̀ mi. Ní lẹ́yìn bí oṣù méjì tá a pàdé ń bẹ̀ yẹn. Gbà tó darapọ̀ tán àjọ ń jáde àjọ ń wọlé. Obìnrin 4 ni mo ní as backup ń gbà yẹn tán gbèrè lẹ́yìn mi. Àmọ́. Ẹ jẹ́ n jókòó dáadáa. Àwọn torí pé ó ń gbèrè yẹn kò sí ọ̀kan nù wọn tó máa wá sọ́dọ̀ mi wá sùn àbí tí mo dára dé àmọ́ torí pé mo mẹ́rin tó ń fẹ́ ó mọ gbogbo nǹkan nípa mi mo mẹ́rin tó ń fẹ́ òun náà mẹ́rin tèmi fẹ́ nígbà yẹn tí o kò sí nǹkan tó dàbí pé ọ̀rọ̀ fífẹ́ àbí kò sí fífẹ́ bọ̀ nǹkan tí mo kàn mọ́ ni pé mo máa ń wo bí ẹni tí nǹkan ò gbọdọ̀ ṣe. ẹ ní soft spot fún wọn. torí pé òun máa ń wò mí bí ẹni pé a bí ẹ̀gbọ́n nìyí torí pé tí ó bá rọ́kùnrin kan tó kẹnu ìfẹ́ sí lónìí adélé á sọ fún mi pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ àmọ́ mo tó ń fẹ́ tẹ́ni tó ń fẹ́ dẹ̀ máa ń bá mi sọ̀rọ̀ nígbà yẹn tó náà dẹ̀ máa tí mo fẹ́ àmọ́ ṣá ló di ọjọ́ kan láfta lẹ́yìn ọdún 3 tí àwọn ọmọkùnrin kan tó ń gbé nínú compound mi ní ọmọbìnrin tó ń wá yìí bàbá àbá ti fi ipá bá a lò pọ̀ àmọ́ torí pé àmọ̀ pẹ́yìn lẹ́ ń fẹ́ là ṣe ní ṣe bẹ́ẹ̀ wọ́n ní kò yé mi ẹ fẹ́ fi ipá bá a lò pọ̀ àwọn ọmọ yìí dẹ̀ ní àwọn gáàsì yìí ní àwọn tó máa ń tẹ̀ka ní mi fẹ́ pè lórí ìta ó ti dá bẹ́ẹ̀ so wọ́n láwọn á dẹ̀ fi ipá bá a lò pọ̀ àwọn á dẹ̀ lo nǹkan fún un wọ́n ní kábíyèsí tó bá di bẹ́ẹ̀ ìyá ẹ̀ mọ̀ mí gẹ́gẹ́ bí ọ̀gá ẹ̀ bàbá ẹ̀ náà mọ̀ mí gẹ́gẹ́ bí ọ̀gá ẹ̀ bọ̀ tó bá ti di báyẹn ẹ mọ̀ ṣe báwọn. mo ò lè sọ fún wọn pé èmi kọ́ ló wà ń bẹ̀ bọ́ mo gbìyànjú àti jẹ́ kọ́ mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ ṣe yóò tọ̀nà ó dá èmi tí ẹ̀kọ́ mo wà ń bẹ̀ bọ́ wọn ò ní gbàgbọ́ mo dẹ̀ torí pé wọn ò gbàgbọ́ bọ́ fún wọn láti máa gbé ìgbésẹ̀ tó ń fẹ́ gbé mo ń láti dà bí ọgbọ́n. bí ẹni pẹ́yìn lẹ wà ń bẹ̀. bẹ́ẹ̀ni náà ní so mo wá lọ bá ní ọdún yìí pé mo máa fẹ́ rí ẹ̀ torí lóòótọ́ ọ̀rọ̀ èmi àti ẹ̀ ti kọjá fífẹ́ kódà a máa jọ ń wà nù ìjà tó yẹ pé ó lè jẹ́ bíi pátá nìkan ló wà ní mi pé pátá nìkan ló wà ní. egun ti wà nínú ẹ̀gún. tó mọ̀ ń wo bí àbúrò mi so kò sí nǹkan tí bọ̀ ìgbà táwọn ọmọkùnrin ní nǹkan báyìí so mú láti lọ bá ń pé wá o
níbi tí abọ́rọ̀ dé jẹ́ ká sọ di tòótọ́ àwọn èèyàn sáà kú ti gbà pé kódà kò sí ìkọ̀kan náà àwọn ẹ̀gbọ́n mi kódà ìyá mi àwọn gbàgbọ́. ẹni tẹ́yìn wá ń fẹ́ nǹkan gbà yẹn. Kódà lákòókò gbà yẹn mi ò ní ẹnì kankan tí mo fẹ́ ní àárín ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. So bí eré mi kàn wípé ya ká sọ dòótọ́ àmọ́ kàkà bí ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí mo fi sọ bíi pé a fi ṣeré ó padà dé ó da wàhálà lẹ́sìmà. èyí pé ọ̀gá sórí yín ò pé níṣẹ́ wà òkè. kí ló dé. ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́nu yìí ò. òkè lọ́tọ̀dọ̀ tiwọn. òkè. Jẹ́ kò yẹ kẹ́ máa sọ orú ẹ̀ kò tọ́nà. àwa tí a bá máa pè ní. ọ̀gá mi lẹ jẹ́ gẹ́gẹ́. àbúrò yín. kódà lálẹ́ ọjọ́ yẹn ó mú fóònù tó wà lọ́wọ́ ẹ̀ ó fọ́ mọ́gìrì. níbi tọ́rọ̀ yẹn dùn. ó dáa ẹ dúró bẹ́ẹ̀ ẹ gbọ́ kí ló wá dé ẹnu oníkànnà ti gbọ́kàn kí ló ṣẹlẹ̀ ṣé ẹ̀yin ò rò pé wọ́n tẹ̀lé dẹnu ìfẹ́ kọ yín. no mi ò rò pé wọ́n lè dẹnu ìfẹ́ kọ mí and èmi ti mú wọn bíi ẹ̀jẹ̀ mi like wọ́n ti di ẹ̀jẹ̀ mi already kò sí nǹkan tí mi ò lè sọ fún wọn tí abíyá bá ń dùn mí tí anywhere tó bá ń ṣe mí mo máa sọ fún wọn so pé mo wá rí wọn kọ́ dẹnu ìfẹ́ kọ mí ó dàbí then nígbà yẹn gan ó sì kú bíi ní sọ pé kú bí ọ̀sẹ̀ mẹ́ta sí mo fẹ́ ṣe introduction pẹ̀lẹ́ lónìí. alẹ́ ọjọ́ yẹn gangan náà mo sọ fún alẹ́ ọjọ́ yẹn náà mo sọ fún ẹni tí mò ń fẹ́ náà pé mi ì ṣe mọ́. tẹ́ ti dá ìjọ introduction sọ́nà. láì gbogbo ẹ̀kọ́ hàn ṣẹlẹ̀ bíi drama ọdún náà nǹkan tó jẹ́ kémi gbà fún wọn ni pé oníbìkan ibi tí èmi náà ń gbé ń tàmì yẹn wọ́n ní kí n ṣe ìgbélé 3 days pé ọjọ́ tí ìgbélé yẹn bá parí ọkọ mi máa wọlé wá bá mi but èmi ò kọ́lọ̀ ń fọ̀run kẹ́ mọ́mí àdúrà ìyá àṣeyọrí so wọ́n ṣe sọ kí nìyẹn fún mi mo máa anything prophecy mo kì í fi ṣeré so mo ṣe ìgbélé yẹn ọjọ́ kẹta pé 9 lù 10 lù èmi ti fẹ́ lọ sùn àtọ́kọ̀ di after 11 a kàn ń gbọ́ kókó lẹ́nu géètì mi wá lọ sílẹ̀kùn ló bá di àwọn àti kọ́lọ̀ ń fọ̀run kẹ́ Fẹ́mi náà bọ̀bọ́ yẹn náà jẹ́ Fẹ́mi náà ti ṣaláìsí so àwọn méjì wá wọlé dé ní táìmù yìí kí lẹ̀ ń wá láwọn kan ọ̀nà tó jọ mẹ́ta táwọn ti rí mi gbogbo àwọn tó wà ní compound torí church mi wà lọ́jọ́ gbogbo àwọn tó wà ní compound church lọ́jọ́ ẹni ogo wọn bẹ̀rẹ̀ sí ní jubilate everybody ọkọ ti dé ọkọ ti dé. so gbogbo ẹ mọ̀ gbogbo ẹ kàn ṣẹlẹ̀ àǹtí mi náà pè mí táìmù yẹn mo rí pé o fó lórin àǹtí mi tí ò ní nọ́mbà mi tí mi ò pè rí ọ̀rẹ́ mi kan náà pè mí òun náà ní ọlá máa gbàdúrà mo rí pé o fẹ́ olórin náà olórin kan tó wà lọ́wọ́ wọlé dé so èmi náà dẹ̀ lọ gbàdúrà sí i so mi ò ní bẹ́ẹ̀ ni ẹ wá sọ fún ìtẹ̀ǹfẹ́ tẹ́lẹ̀ pé má bínú o mi ò ṣe mọ́ o ẹni náà dẹ̀ gbà sí yín lẹ́nu bẹ́ẹ̀ bó dà ń pa àwọn gan ti rẹ́dì long story ó ti dá máa gbé yẹn ní apá àbòmí brother mi ní alẹ́ ọjọ́ tẹ̀yìn dẹnu fẹ́ kọ́wọ́ yẹn kí ni ìgbà tí wọ́n ṣe wọ́n dá wọn lóhùn lálẹ́ ọjọ́ yẹn tug of war ni ìjọ tán dá yín lóhùn ẹja fast forward torí àsìkò. ọjọ́ tó padà dá mi ló lẹ́yìn ọ̀sẹ̀ méjì tó padà wọ́n pé àbúrò mi ló pè é ó máa rẹ̀ àbúrò mi ló pè é pé ó máa rẹ̀ mí kò dẹ̀ rẹ̀ mí. wọ́n lò fún yín. mo ní kó tàn wá pó rẹ̀ mí so ìyẹn sọ pé mi ò lè jẹun ó rẹ̀ mí gan. ẹ lè jẹun náà ó dáhùn pé kò ní rẹ́ gbọ́dún kan bẹ́ẹ̀ á máa sábọ̀ ni so gbọ́dọ̀ ṣe tàn after 2 weeks tí ò tiẹ̀ bá mi sọ̀rọ̀ tí ó dẹ̀ gbé kọ́ mi ló wá dé so èmi dẹ̀ rọra gbẹlẹ́ ń gó sórí mọ́tò àti tẹ̀ mí pẹ̀tọ̀ ló rẹ̀ mí lóòótọ́ mi ìdẹ̀ jẹ oúnjẹ yẹn so. no ẹ jẹ́ kí n parí ọ̀rọ̀ tó ń sọ yẹn ẹ jẹ́ kí n parí ẹ̀ pè mí ọlọ́rẹ̀ wọn èmi dẹ̀ ilé iṣẹ́ mọ̀ ọ́ ti jẹ́ pàtàrà mi tó imagine mo bá pe ẹni tí ó ń ta oúnjẹ ládùúgbò wọn ẹ jọ̀ọ́ o ẹ bá mi gbé oúnjẹ fún ẹ̀gbọ́n mi ẹ lọ bá mi gbé àmàlà àtògúnfe ẹni tó lórí àwọn oúnjẹ èso àmàlà nílá mẹ́ta tán àti ògúnfe ìfẹ́ ni ló wá dé ẹni tó lórí àwọn náà bá mú bíìlì wá pé fún mi pé
wọ́n ti jẹ àmàlà. ẹ̀yin gan ṣe àyẹn kọ́kọ́ ṣe àṣà o. ṣó rẹ̀ wọ́n lóòótọ́. ó lẹ́yìn gan. báyìí dẹ̀ bíi pé kò rẹ̀ wọ́n ṣẹ́fẹ́ ní tó tàn mí wá yẹn mo jòkó lé lórí lọ́jọ́ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní fún lábàrà. so àti ọjọ́ yẹn gangan mo ní láti gbà fọ́lọ́run. pé ti débi tẹ́ ń lọ pé mo ti débi tẹ́ máa ṣe ẹrù ká. báwo ni ara lè dá mi lójú pé ẹ̀ ń tẹ̀lé àwọn olólùfẹ́ tí mo gbà lálejò léni. ẹ má tí ì lọ síbi kankan, ẹ jókòó dáadáa kẹfẹ̀yìntì nítorí pé kí ni ẹ sì máa gbọ́ wìrìwìrì lẹ́nu àwọn àlejò mi. ẹ kú kalẹ̀, à ń padà bọ̀. káàjọ máa gbé pọ̀ títí dalẹ́, títí dalẹ́, ká mọ̀ mọ́ bójì ọmọ ò títí dalẹ́, títí dalẹ́, kífẹ́ wa lóyin ládùn títí dalẹ́, títí dalẹ́, títí dalẹ́ o, títí dalẹ́. ẹ wo kífẹ́ gbogbo wa kó lóyin ládùn títí dalẹ́. lẹ́yìn náà mo tún fi ń kí yín káàbọ̀ padà sórí ètò pẹ̀lú èmi àti àwọn olólùfẹ́ tí mo máa gbà lálejò. ìyá wa, bàbá wa, ẹ káàbọ̀, ẹ kú jókòó. ẹ rọra sa, ẹ rọra mà. ó ga o, à ń jẹ gbádùn yín lọ kó tó di pé a lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan. tí gbọ́dọ̀ tèmi ṣó tẹ̀dá pé ká má dánu dúró ká máa sọ lọ, ṣùgbọ́n tí bá fún mọ́dà mi láàyè àti sísítà mi ànípò ń bíbá ilé mi. níbi ìgbéyàwó yín ní ó ti tóbi ọdún 10. sísítà mi, tí látìgbà tí ẹ ti jọ bẹ̀rẹ̀ tẹ́ ti ń rò pọ̀, tí ọkọ yín bóyá tó bá ní àwọn nǹkan tí ó ń gún wọn lójú àbí wọ́n ní downtown, kí lẹ ṣe máa ń appeal sí wọn? Downtown. Yes, tó bá ti di àsìkò ọjọ́ kẹ́mi pé ní àsìkò challenges, mo máa ń make sure pé a jọ lọ, we go through it together. Mi ò kì í jẹ́ kí wọ́n fìlẹ̀. Mo jẹ́ nǹkan tó jẹ́ pé ilé mi kò sí dull moment. Mo máa ń ṣeré pa bẹ́ẹ̀. Mo máa ń ṣeré pa láti bẹ̀rẹ̀ ayé mi. Mo ṣeré pa débi tí mo ti ń bímọ. Mo wà ní labour room. Mo tún bímọ, mo ń bímọ lọ́wọ́, mo tún ń ṣeré pa. ojú yóò dẹ̀ jọ ojú yìí. á jẹ́ pé kàràkà ọ̀pọ̀ lẹ́yìn ojú yín ọ̀tọ̀. ojú yẹn ìdúfìyàn tó máa ṣe jẹ́jẹ́jẹ́jẹ́. tó mo tún fẹ́ kàn sí ẹ pé even àpáàsì pé nínú ilé mi ní ibi tí mo ti ń ṣiṣẹ́, àwọn tó mọ̀ mí mọ̀ yìí pé mo jẹ́ ọ̀kan mi ò kì í ká lè ká kò lẹ́gbẹ̀ẹ́ mi. Mi ò fẹ́ mọ̀ nǹkan tí ò ń rò tó bá ti rí mi o gbogbo ẹ̀ máa mi kì í jẹ́ kán rò. mi jẹ́ kán rò. mo dẹ̀ jẹ́ ọ̀kan tí yẹ pé mo wà peaceful. Kò sí bí ilé ayé ṣe lè wà náà tí challenges bá fẹ́ gbóyàn. Èèyàn ní láti jọ mo máa mọ̀ mo ṣe máa ń sún yẹ pé màá jẹ́ kán gbé kúrò lọ́kàn. Bí kí n ra nǹkan, kí n fi cheer wọn up, àbí kí ní káwọn ọmọ gan tiẹ̀ lọ dé stop wọ́n kí gbogbo wa àmẹ́ẹ̀ta ká ṣàrí pé wọ́n gbé kínní yẹn kúrò ní ara. kúrò lára. Bẹ́ẹ̀ni. brọ́dà mi, kí ni àwọn kan tẹ́ ti yí padà nínú ìyàwó yín nígbà tẹ́ ti fẹ́ wọn níbi ọdún 10? ẹni pé. tí mo ti yí padà. àwọn kan tẹ́ ti yí padà. Ọlọ́run ràn yín lọ́wọ́. Ọlọ́run ràn yín lọ́wọ́ láti yí. kì í ṣe eré nípa tó. dáadáa. ṣe eré nípa tó fẹnu kàn nísìn. tọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. adúpẹ́ ni. wọn àfa wa ní. adúpẹ́ ni ó tọ́pẹ́. adúpẹ́ ni ó. tọ́pẹ́. àwọn ló tọ́pẹ́. tọ́pẹ́ torí eré páyẹn kò síbi tí wọ́n ti lè ṣe. kábíyèsí. ìjì. a máa ń fi ànábì ìjì kò sí. church. iná nìkan náà bẹ̀rù. bọ̀ kò síbi tí wọ́n ti lè ṣe eré pa. irú àwọn eré pa o. eré pa. mo rò pé gbàtà ṣe ní kóòtù lọ́wọ́ ó ti bá mi ṣe eré pa dé pé ó na ìpa títà yẹn dẹ́ kọlà sí ní ibà. kábíyèsí Ọlọ́run. Ọlọ́run á bá mi ṣe ń gbà yẹn Ọlọ́run bá mi ṣe ń gbà yẹn nǹkan kan ṣe mí léṣe ń bíbà tí mo kékeré yẹn já mi. kúkú wá di. tó o gbọ́dọ̀ fún mi yẹn pa yẹn báyìí ọkọ̀ já ẹ̀ bọ́ọ̀lù ń ṣe fẹ́ ni nígbà yẹn. so kò sí eré pa tí wọn ò lè ṣe. ó túmọ̀ sí pé bọ́n ṣe ń bẹ̀yìn ìṣeré pa náà ni wọ́n á máa bá bóyá ọkùnrin mi ìṣeré pa ń ta. no kì í ṣe. bí ìgbà tẹ sọ pé eré pa líle ìta ni. náà
erépa tí mo ń sọ pé ọlọ́wọ́ dínkù yẹn kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ti tẹ́lẹ̀ yẹn kò sí àsìkò seriousness kò ní ìsìn pé tí yàn bá ṣe ń tẹ break tó bá tẹ bí ẹ̀mẹ́ta tí ò bá mú o lè tẹ bí ẹ̀mẹ́rin tó mú tẹ́lẹ̀ yẹn bẹ́ẹ̀ tẹ 50 times kò ní mú bọ́ ní ìṣẹ̀ṣì lè tẹ́lẹ̀ mẹ́rin kí ó dáa Ọlọ́run àtúbọ̀ jẹ́ kó mú o sí i sísá bí ẹ̀ ti yí padà nínú mo ti yí a lot of things wáta ọ. ìjì ó yá ìsáré ká mú díẹ̀. àkọ́kọ́ lórí ìtẹ̀kọ́jú àkọ́kọ́ náà wọn ò lè jẹ ẹ̀fọ́ tó bá jẹ ẹ̀fọ́ wọn á wọ tọ́ílẹ̀tì tó bá mú ògì wọn á wọ tọ́ílẹ̀tì tí wọ́n bá inú nǹkan tó lè jẹ lè dúró nínú wọn nǹkan tó lè jẹ tó lè dúró nínú ojú sẹ̀mó lọ. àtẹ̀bà tó bọ̀ nísìnyí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ti lò yìí fún. dẹ̀ mo tún nǹkan tí mo tún ní mo ti lè yí padà ni pé wọ́n jí nǹkan tí ò kí ń sọ̀rọ̀ tó bá ti yẹ kéèyàn ní action wọ́n máa fílẹ̀ ó máa. mo domi sápò ni. domi sápò mo kàn rí pé ẹni tó wà peaceful but èmi máa ń láìkì pé tó bá jẹ́ kéèyàn sọ̀rọ̀ bó tó bá ti jẹ́ kéèyàn sọ̀rọ̀ sọ̀rọ̀ àṣẹ ńlá fún mi kò jẹ́ ní. ibi tí ó bá ti yẹ kẹ́ ẹ má sọ̀rọ̀ wọ́n tún máa wá silent èmi náà wọ́n tó wá ní jẹ́ kéèmí náà sọ̀rọ̀ bọ̀ ọjọ́ tí mo ti wá sọ fún ọ pé abẹ́tà táwọn bá fẹ́ jẹ́ kí n change ẹ̀ so nísìnyí wọ́n ti change. ẹ̀yin gan tí mo máa sọ fún wọn sí pé díẹ̀. yes èmi gan mo ti máa sọ fún wọn nísìnyí. brọ́dà mi tí àwọn yín bá ń bínú báwọn lẹ ṣe máa ń ká àwọn ọ̀kan. tó o máa ń bínú ká. dó ìbínú ẹ̀ tẹ́lẹ̀ kò mọ ojú kan ló fọ́. But I think now ó ti tẹ́lẹ̀ nígbà tí yóò lólùbẹ̀rù ètò tó bá as in I will deal with you the way you are máa fún ẹ ní size ẹ̀. But ní ìsìn at least ó fún oníkálukú ní èrè gáàdì bó ṣe fi tó bá ti yẹ kó. ìbínú wọn kọ́ ni mò ń béèrè tó bá ń bínú lẹ́yìn kan àwọn kan kí lẹ ṣe máa ń bò wọ́n tó bá ń bínú ṣe máa ń kà wọ́n tó bá ń bínú ẹ̀yin àti wọn kì í ṣe sára àta. ẹ bóyá ń bínú okay to me tó bínú sí mi ṣá mo ò lè rántí because ó as in bọ́ọ̀lù máa ń pè cherish. wọ́n cherish ní gan. ẹni wá tí mo bínú sí yín rí. tó bá ń bínú èmi gan mọ̀ pé tó bá ń bínú yẹn tendency wa kò jẹ́ pé ìsídàkì èmi mo pè sí. wọ́n ṣàlẹ̀ ṣe máa bẹ̀ wọ́n. mo ṣe máa bẹ̀ mo béèrè nìyẹn. mo ṣe máa bẹ̀. bẹ̀ ṣe máa ń bẹ̀. anyway ìsídà kémi náà ra nǹkan fún un àbí kí n lọ bá kí n dẹ̀ pé lórí kí n lù wọn náà àbí kí n bẹ̀ ẹ́. olúwo ni wọn. ìwọ náà tún ní fóònù sí kí ṣe Yorùbá so ọtún mi fún gbẹ̀rún kọ́ báyìí ní jẹ. ẹ̀kọ́ túmọ̀ sí pé èèyàn olóríkì wà àwọn oríkì ìfẹ́ mi ayọ̀ mi. ó náà ní oríkì ìfẹ́ náà. you understand òun nìyí the only time tí ẹ lè gbà tí ìbínú yẹn máa yí sẹ́yìn ní pẹ́ẹ́rẹ́kẹ́rí kí n pè ní àwọn orúkọ ọkọ tí mi í pè. ìjì onítèmi àbí ìfẹ́ ayé mi. ìbínú yẹn máa ṣe ẹ máa ṣe ní ọkẹ ǹjẹ́ kìí ṣe pé ìkọ̀kọ̀ fẹ́ ṣẹlẹ̀. wọ́n ń bínú báyìí bá mi bẹ̀ wọ́n ẹ kọjú sí wọn mú kan azọ́n pé wọ́n ń bínú. kí ni. onítèmi. ẹ̀rí tó máa rí tó ẹ̀ka tó máa jẹ́ náà ló ti ṣe fún yìí. wọ́n ṣáà respond sí yín ẹ má jẹ́ ilẹ̀ ní dákẹ́ náà. Okay babe, I'm sorry. Ìfẹ́ ayé mi. Ṣé bóyá pé mẹ́sẹ̀gì mo fi sẹ́ndì ẹ̀ sí? Bóyá pé mẹ́sẹ̀gì mo fi sẹ́ndì ẹ̀ sí? Ó yẹ kó bá yín lábò. Tẹ́ni báyìí àti pépà nínú báàgì mi. Kò sí. Mi ìbákan ní kẹsàrẹ́ ṣeré ìfẹ́ kékeré fún wa lórí ètò yìí lé nínú. Ó dáa, ẹ jẹ́ ká máa béèrè àníyàn níṣó. Tọkọ yín náà bá ń bínú kí lẹ ṣe ń bẹ̀rù. Ẹ bá ń kọjú sí wọn. Mo ti assume pé wọ́n ń bínú. Ó yá ẹ bẹ̀ wọ́n. èyí náà ti ń serious jù. Ìyá ìdí náà làwọn. Àbí tí èèyàn bá ń bínú ṣá máa rẹ́rìn-ín. Èkó tí mo máa ń délé. You know I don't mean it. I'm just joking. Má bínú. Adé mi, I'm sorry. Ẹ bẹ̀ wọ́n dáadáa wọn tí gbẹ̀. Àti má fọwọ́ ra ẹ̀yìn orí wọn báyìí. Wọ́n ìgbọ́ wọn tí ì já. Àbẹ́tà kẹ́dá o.
wọ́n lábẹ́tà kẹ́ gbọ́. Mo máa ń ṣe olú ẹ̀ mọ́. Òyì ó jẹ́ ọ̀sán jẹ́ Ẹ sáré bèrè ìlú. Ṣé ẹ gbàgbọ́ pé ìfẹ́ wà láìsí owó nínú ìgbéyàwó? Yes. Ìṣẹ́jú kan. Ìfẹ́ wà láìsí owó. Ìfẹ́ òtítọ́ ó wà. Because ẹ jẹ́ kémi fi tiwa ṣe àpẹẹrẹ. Gbà tá a ṣe ìgbéyàwó. A kàn ṣe ìgbéyàwó yẹn torí wípé dádì mi fọwọ́ sí i. So a kàn ṣe kánjúkánjú nígbà yẹn. Bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ mú jáde ni wípé yàrá kan la jọ gbé nígbà tí a jọ ṣe ìgbéyàwó. Níbẹ̀rẹ̀. Àwọn tó mọ̀ wá níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Yàrá kan yẹn gan tún lélẹ̀. Àwọn méjì tún bá wa gbé. Kábíyèsí. A tún gba àwọn èèyàn méjì sílé. So èmi ò rí, mo jẹ́ nǹkan tó jẹ́ pé o ò lè fowó tàn mí o. Torí èmi máa sọ fẹ́ pé èmi gan ọ́zúlà ni mí, mò ń ṣiṣẹ́. So tí ìfẹ́ wà, ìfẹ́ wà. Ìgbà t'Ọlọ́run dẹ̀ ṣe àkúrò ńbẹ̀ yẹn, gbogbo ẹ̀ dẹ̀ settle. Ibẹ̀ yẹn mo ti lóyún àkọ́bí mi nínú yàrá kan yẹn. Pẹ̀lú ilẹ̀lẹ̀ la gbé bẹ́ẹ̀dì sí. Yàrá yẹn náà la ti ń dáná. Ìwé kan la kan àárín ìta gbé wardrobe gbé kíní sí. But mo láwọn tó ń fowó tán mi dáadáa níta. Ọ̀tọ̀ rí wípé ìfẹ́ gangan ló ṣe pàtàkì. ló ṣe kókó. Gẹ́gẹ́ bí ọmọ àtijọ́ tẹ́ jẹ́. Téèyàn bá rí ìfẹ́, ibi tí ìfẹ́ bá wà, ìfọ̀kànbalẹ̀ wà ńbẹ̀. Even ẹ̀mí gígùn wà ńbẹ̀. Because èní òrèyàn gba ẹ lójú. Ọ̀la òrèyàn fún ẹ lẹ́ṣẹ̀. Ọ̀túnla òrèyàn pariwo mọ́ ẹ. Ayé ò gbà. Ó lọ bí kọ́gán ọkàn lé á ti máa fà ẹ́. So ìfẹ́ ó ṣe kókó nínú ìgbéyàwó. Ìfẹ́ ó dẹ̀ máa hàn lára àwọn ọmọ. Bẹ́ẹ̀ni. So èmi lè sọ wípé ìfẹ́ láìsí owó nígbà míì ó máa ń work because àwọn ayé ìsinyìí wọ́n ní ìfẹ́ láìsí owó kò lè work bọ́ ó work fèmí. Bí tá a délé ni Ọlọ́run á túbọ̀ máa tukọ̀ ìfẹ́ yín síwájú àti síwájú sí i. Mo fẹ́ béèrè ìbéèrè ẹyọ kan fún Kúnló torí àsìkò wa ti sáré. Ẹ mọ̀ nǹkan tẹ́yìn máa ṣe. Ẹ kàn máa rárá whisper ẹ̀ fún mi létí. Ẹ ní jẹ́ kán gbọ́ o. Àwọn náà ṣe máa sọ fún mi. Tẹ́ bá ti mo fẹ́ mú yín ni o. Ó kàn dùn mí pé àsìkò ò gbà mí láyè. Sísà mi, ẹ ní sọ síta o. Kàn máa rárá whisper ẹ̀ fún mi báyìí. Ẹ wo straight. Ẹ máa wo front. Kí ni sáìsì bàtà ọkọ yín? Wọ́n ti gbọ́. Ẹ gbọ́. Ó dáa. Ó yá kí ni sáìsì bàtà yín? Èmi báyà bí. 42. Ok, sísá mi gbà wọ́n ní 42. Ó kọ ẹyọ kan. Sísá mi náà máa tún bù. Kí ni best colour tuntun yín? Ó yá o, kí ni best colour ìyàwó yín o? White. Brọ́dà mi kọ́kọ́ ronú lọ náà. Wọ́n ní kò gbọ́dọ̀ kàn mí kó yà kó pàtẹ́wọ́ fún yín. Ẹ ti gba 100. Sísá mi náà sọ pé white. Ó dá kó tó di pé màá ṣe fánáfáná. Sísá mi bá àwọn ojú ọkọ yín. Ẹ bá mi kí wọ́n láwọn oríkì ìfẹ́ tó ṣe ròndòròndò. Tẹ̀lé máa ń kí wọn. Wọ́n ṣe kíyàn. Oríkì ìfẹ́. Ẹ bá mi wá oríkì ìfẹ́ tó dáa. Ẹ bá ń fi kí wọn. Níṣẹ́jú àbọ̀ kẹ́ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn tán ti ń tọ́jú yín láti bí ọdún 10 tó tún jẹ́ ẹ̀yin náà choose láàrin gbogbo obìnrin. Ẹ bá ń dì wọ́n lọ́wọ́ mú brọ́dà mi. Ẹ ṣe ó yá. Owó orí ọkọlá. Èèyàn fẹ́ tèmi nìkan. Ọmọláréwájú. Ìfẹ́ ayé mi. Máa láìkí máa farogbọ̀n yẹn tí bá ti rí. Onítèmi. Onítèmi. Iyọ̀ ayé mi. Ìfọ̀kànbalẹ̀ mi. Ìfẹ́ mi. Bàbá àti Jemima àti Annabelle. I love you. Mo wá gbàdúrà fún yín wípé gbogbo ibi tí ẹ bá dé láyé, gbogbo Ọlọ́run á máa fara hàn láyé yín. O ní ṣílẹ̀ tẹ̀. Mo gbà ládùúrà
bí ojú ọjọ́ ṣe ń mọ́ lójoojúmọ́ tí òòrùn ń ràn bẹ́ẹ̀ ni ògo yín máa ràn. Ayé ò ní tẹ̀yìn mọ́lẹ̀ ẹ̀ ní dẹni àná wọn ò ní bò yín mọ́lẹ̀ lójijì. Brọ́dà mi orí yín ò wù ọ́ fún wọn kí straight kiss oyoyoyoya straight kiss bó lẹ̀ ń gbẹ́nu lọ látọ̀gbé ọdún mẹ́wàá. Kò mọ́ra àti gbogbo ẹ̀ ti jáde lẹ̀ jẹ́sẹ̀ wá ti jù. Ó yẹ bá fún wọn kiss dàrẹ́ straight kiss ó yẹ wo bẹ̀ lọ ẹ wo bẹ̀ lọ. Ẹ ti fún mi. Ẹgbẹ́ kan tún ṣe kọ́ fi ṣe àwọn aráàlú ò rí. Gbòòsà ẹ ṣe gbogbo ẹ̀yà ara lẹ́yìn náà ṣe gbòòsà lé òun ní ká jẹun pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfà òfun kọ́ ìyẹn ò jẹ́ ó dá lójú pé ẹ gbádùn àwọn olólùfẹ́ tí mo gbà lálejò léni ẹ̀yin náà ẹ jẹ́ kí ìfẹ́ kó máa ṣe kí ni kó máa ṣàn nínú pálọ̀ yín ká kó ràn yín ó máa ràn ìfẹ́ máa ràn nígbà tó bá tún máa di ìgbà míì tí màá tún gba àwọn olólùfẹ́ mi ní àlejò ẹ jẹ́ kí ìfẹ́ kó máa ṣàn nínú pálọ̀ yín bí mo ṣe sọ kẹ́ máa gbé ní àlàáfíà kẹ́ máa gbé ní àléwu ká tún fẹ́rẹ̀ àtàwọn ká fi pàdé lọ́jọ́ míì Ọlá Ọ̀nàbàjọ́ ni mo ń jẹ́ aya olówó aṣọ ńlá fún mi aláṣà kẹtì gbọ̀ngàn tí ò kọ́ mọ̀ ìyá gbogbo ìfẹ́ lórí Orísun tẹlifíṣàn Orísun tẹlifíṣàn ló ní sọ fún yín pé oṣù ìfẹ́ la wà yìí kò tún gbọ́dọ̀ mọ́ sí kólekóle kò tún gbọ́dọ̀ máa sí ìbínú tàbí ìjà oṣù ìfẹ́ la wà kẹ́ jẹ́ kí ìfẹ́ kó jọba nínú pálọ̀ yín ó gbé àṣẹ àkójókòó kó fẹ̀yìntì ẹ̀yin ìdílé aláyọ̀ mi tẹ́ wà lórí ètò ẹ jájọ juwọ́ sáwọn aráalé pé ó dàbọ̀.